ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé. Wọ́n máa wí pé kò sí bí èèyàn ṣe lè ga kó má nítàn. Ìtàn tírú ẹni bẹ́ẹ̀ ní ni yóò sọ ìrìn àjò rẹ̀ síbi gíga. Ẹ wá gbọ́, ṣẹ́yìn ti gbọ́ nípa Alhaja Mufliat Kọ́láwọlé Mojèrè ọmọ Imam? Bẹ́ẹ̀ báyìí tí gbọ́ rí. Ìgbà yìí gan-an lẹ láǹfààní láti fi ẹ̀kọ́ láti inú ìrìn àjò ìgbésí ayé ẹ̀ ṣe omi ọgbọ́n o. Ìkànnì Bembeyeke ó kàn sí Alhaja Mufliat Kọ́láwọlé Mojèrè ọmọ Imam nílùú Ìlá-Ọ̀ràngún Ògbòyè. Níbẹ̀ lolórin ìsìláàmù yìí ló ti sọ̀rọ̀. Kódà ó sọ ohun tójú ẹ̀ rí. Àwọn tí wọ́n ti jọ kọrin Alhaji Sauty Arẹwà, báwo náà ṣe ṣe débi tí wọ́n dé yìí. Ẹ farabalẹ̀ máa bá wa ká lọ nínú ìfọ̀rọ̀wérọ̀ oníbéèrè àti ìdáhùn eléyìí tẹ́ ẹ fẹ́ wò yìí o. Ṣáájú gbà náà, ẹ jẹ́ bíntín nínú orin eléyìí tí wọ́n ti kọ ṣáájú. Èmi pẹ̀lú Sauty Ají Arẹwà ọ̀gbọ́n bàbá máa bùbù bàbá máa bùbá bìrì 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 láyé yìí o. Àsìkò àkókò dúró dẹ́nìkan ìgbà kan ò láyé igbó tó bá jẹ́wọ́ lòlò ní màjò ní lájẹ̀ tán. Mo jèrè mo Mufliat ọmọ ìmáàmù mo gbédè. Ambassador Queen of Music ọmọ ìmáàmù màmá ni. Mo ní ó ti ń bẹ ó ti pẹ́ ní látètè kọ́ ṣe èèyàn mi. Ó ti wà òní kọ́ ni kò sẹ́ni tó mọ̀ gbà yẹn. Òun ló máa yẹ má tú tó rádì tú ọ̀rọ̀ ni. Ọba tá ò mẹ́ni tó bí kò lórogún kò lọ́ba kan. Ọba tó pọ̀ nípa ní àtagbára mo ṣògo. Mo gbóṣùbà fọlọ́hun àjírònú kan ọba. Mo gbóṣùbà fọlọ́hun àjírònú kan fàyè. Ọlọ́run mi kọjá bẹ́ẹ̀ bá ṣe ń ṣàfọmọ́ ẹ lọ. Atóbi jù kọjá bákọ ìròrí ẹ̀dàgò má gbé. Iṣẹ́ ọwọ́ ẹ̀ lárí o ta fi ń júwe pé èèmọ̀ ni o èèmọ̀ ni. Ó má yàtọ̀ sáládé kan nílùú kan tàbí lẹ́tọ̀ kan tí kálukú ń dá pàṣẹ láyé ara ẹ̀yẹ èèyàn mi. Ọba jùlọ lọ́lọ́hun o ọba jùlọ lọ́lọ́hun o níbi gbogbo ló ń pàṣẹ tí ó sẹ́ni tó fọwọ́ padà òfin Ọlọ́run lójú. Àbí ni ìwọ ní òbí tó bá rẹ́ẹ̀dì fún nǹkan. Jálá 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 lùkàlà mo gbóṣùbà fàájú lọ́ba. Isnad Homes and Properties real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited you are too much o. Mo tún kí yín níbi tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé. Ọ̀dẹ̀ òdùnbí. Yorùbá wípé pírí lológójì àìbọ́kùn ẹ̀yẹ lórí ìtẹ́. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí àsìkò tiyín bá sọ lórílẹ̀‐èdè tẹ́ ti ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bembeyeke. Ṣé mọ̀ pé lórí ìkànnì wa onírúurú
àwọn ètò là ń gbé wá fún àǹfààní kó wá lónìí. Mo láǹfààní láti ṣàfihàn àlejò mi ní dédé àsìkò yìí o. Ta wá lálejò náà? Wọ́n wà pẹ̀lú mi ilé agbára. Mo kí yín, ẹ káàbọ̀. ẹ rọ sàn. Ẹ ṣeun. Yorùbá máa sọ pé ojú tó pawó ni. Wọ́n wá mix ẹ̀ mọ́ òyìnbó ńgbà tó yá, wọ́n ní kó má ìwọ pósítà. Àwọn tó ti ń wò yín, ọ̀pọ̀ nínú wọn ló ti mọ̀ yín torí gẹ́gẹ́ bí olórin Islam tó sì jẹ́ pé jákèjádò àgbáyé ni wọ́n ti ń wò yín, gbọ́ àwọn orin yín. Kódà àwa gan máa gbọ́ àìmọyemọye lórí rédíò táà tún máa jó sínú ọkọ̀. Ọlọ́run ọba náà ni ló ṣe bẹ́ẹ̀. Ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé o. Àsàlámù aláìkùm, gbogbo lé pátá ni mo kí o. Mo jèrè mo fúnlẹ̀ àtù, ọmọ ìmáàmù mo gbédè. Ambassador Queen of Music, ọmọ ìmáàmù màmá ni. Mo ní ó ti ń bẹ ó ti pẹ́ ní látètè kọ́ ṣe èèyàn mi. Ó ti wà òní kọ́ ni kò sẹ́ni tó mọ̀ gbà yẹn. Òun ló máa yẹ má tú tó rádì tú ọ̀rọ̀ ni. Ọba tá ò mẹ́ni tó bí kò lórogún kò lọ́ba kan. Ọba tó pọ̀ nípa ní àtagbára mo ṣògo. Mo gbóṣùbà fọlọ́hun àjírònú kan ọba. Mo gbóṣùbà fọlọ́hun àjírònú kan fàyè. Ọlọ́run mi kọjá bẹ́ẹ̀ bá ṣe ń ṣàfọmọ́ ẹ lọ. Atóbi jù kọjá bákọ, ìròrí ẹ̀dàgàn ò máa gbé. Iṣẹ́ ọwọ́ ẹ̀ la rí o, ta fi ń júwe pé èèmọ̀ ni o, èèmọ̀ ni. Ó má yàtọ̀ sáládé kan nílùú kan tàbí lẹ́tọ̀ kan tí kálukú ń dá pàṣẹ láyé ara ẹ̀yẹ èèyàn mi. Ọba jùlọ lọ́lọ́hun o, ọba jùlọ lọ́lọ́hun o, níbi gbogbo ló ń pàṣẹ tí ó sẹ́ni tó fọwọ́ padà òfin Ọlọ́run lójú. Àbí ni ìwọ ní òbí tó bá rẹ́dí fún nǹkan. Jálá 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 lùkàálà, mo gbóṣùbà fájú lọ́ba. Ẹ bó ṣe ń dùn létí mi, mo mọ̀ wọ́n ń dùn létí tiyín náà. Àfi bíi kẹ́ ẹ mọ́ parí kẹ́ ṣáà máa tó kọ́ lọ. Bẹ́ẹ̀ ló ṣe ń rí létí mi láì tí wọ stúdíò tó ti dùn tó báyìí. Mufliat Mojèrè ọmọ Imam là ń pè yín, orúkọ là á pàgbóye. Olórin tóun ẹ̀ dùn tó rẹ̀ dòdò báyìí. Kí láṣìírí ẹwà orin yín o? Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọ̀dà, ta ni Mufliat Mojèrè ọmọ Imam? Alájà Mufliat Kọ́láwọlé Mojèrè ọmọ Imam. Mo jẹ́ olórí ẹ̀sìn Islam. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlá-Ọ̀ràngún l'Ọ̀ṣun State. Kí wàá ní ìbẹ̀rẹ̀ ìgbésí ayé yín, Alájà? Alhamdulilayi Rabbil Alamin, gbogbo nǹkan láyé lọ́wọ́ Ọlọ́run ọba ló wà. So mo bẹ̀rẹ̀ ìgbésí ayé mi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé èèyàn gbọ́dọ̀ fi ti education mọ́. So mo lọ secondary, mo lọ primary rather, mo lọ secondary, mo lọ NC, mo dẹ̀ tún lọ university, mo ṣe degree program mi. So Ọlọ́run kẹ́rẹ́kẹ́rẹ́ bí music career yẹn bó ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣá, alhamdulillah. Àdúpẹ́. Ó ti tọ́dún mélòó báyìí? Tàbá ní ká wo, ilẹ̀ ti ta sí o. Ó ti pẹ́ o, ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́. Bí ọdún mélòó? Tàbá ní ká wo, á ti tó 12 years now tí mo bá ṣe. Ọdún 12 Bẹ́ẹ̀ni. tẹ́ ti ń kọrin. Bẹ́ẹ̀ni. Orin yín àkọ́kọ́, kí ni ẹ pè àkórí ẹ̀yẹn náà? Ẹ máa rí pé nígbà tí lẹ́ẹ̀kan tẹ̀bí mi pé kí ni àṣírí orin mi, mo ní Ọlọ́run ni. Ọlọ́run ni. So Ọlọ́run ni first album mi. Ọlọ́run ni rántí. Èwo ló ṣe kejì? Ọdún ayọ̀ mi. Ọdún ayọ̀ mi. Ó tẹ̀lé? Ìwà rere. Ìwà rere. Bẹ́ẹ̀ni. Ìgbà èyí tí èmi Alhaji Sauty Arẹwà tàjọ ṣe. Tẹ̀jọ ṣe. Bẹ́ẹ̀ni. A dẹ̀ tún ṣe Táńtọ́lọ́hun. Mo dẹ̀ ṣe ìlú mi tí mo ṣe fún Ìlá-Ọ̀ràngún tó jẹ́ mo gbé ìlú mi jáde tí mo ṣe fún Ìlá-Ọ̀ràngún. Mo dẹ̀ ṣe Ọlọ́run ọba àjùlọ èyí tó wà níta lọ́wọ́lọ́wọ́.
Ọlọ́run ọba jùlọ. Ó dà tá bá ní ká wo àwọn orin yín bíi kẹ́ máa yin Ọlọ́run ọba Allah gbogbo ẹ̀bẹ̀ yẹn ló kún bẹ́ẹ̀ fọ́fọ́ kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀. Torí pé Ọlọ́run ni agbára mi, mo jẹ́ ẹ̀dá tó jẹ́ pé Ọlọ́run tì mí lẹ́yìn gan, so mo dẹ̀ máa ń praise Ọlọ́run nínú gbogbo orin mi. Gbogbo àwọn fans mi wọ́n mọ̀ mí pé nínú orin mi o ẹ̀yin Ọlọ́run àti tànábì Muhammad sallallahu alayhi wa sallam ló pọ̀ jù ń bẹ̀, because ẹni tó bá ti jẹ́ pé àwọn olóyìnbó kan sọ pé if God is all you have all you need, and God is all I have. Ọlọ́run nìgí lẹ́yìn ọgbà mi. Ìbẹ̀rẹ̀ orin tí mò ń kọ gan Ọlọ́run ni, torí mo ṣe wà mi mọ̀ pé mo máa kọrin láyé mi. Mi mọ̀. Ẹ mọ̀ pé máa kọrin. Wallahi al-azim. Law làwọn òbí mi fẹ́ kí n ṣe. Àwọn tó tiẹ̀ mọ̀ yín dáadáa wọ́n sọ pé ẹ máa ń dákẹ́ ni. Mo tún jẹ́ǹsù. Ẹ kàn máa wò. Kódà a lot of people gbà tí mo gbé first album mi jáde, irọ́ ni no irọ́ ni lè believe until tá a bá tó rí album yẹn látó máa mọ nǹkan alájà Mufliat kan ló kọ lẹ́yìn tí ò kí ń sọ̀rọ̀, èèyàn tí ò kí ń dá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ gan ó kọ̀ kó ayé tó kù so later àgbà tán wá rí pé Ọlọ́run bá tóbi lọ́ba o, ṣé èèyàn tí ò kí ń sọ̀rọ̀ ló wá kọrú orin yìí pé in fact Ọlọ́run gan tóbi lọ́ba, iṣẹ́ Ọlọ́run àwa má rí di ni. Kí wàá ní inspiration yín gangan nígbà tí orin yẹn bẹ̀rẹ̀? Torí ó dá mi lójú pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín kì í ṣe lójijì tẹ dénú ayé náà lẹ bẹ̀rẹ̀ orin kíkọ, ó máa ní nǹkan kan tó bí. Kí ni tó bí gan? Nǹkan tó bí ní there was a day ó ti pẹ́ mo ṣe jáde secondary school tó ń gbà yẹn, so ọ̀rọ̀ admission kò síbi tá a wá admission dé, máa ń pè kí ló ṣẹlẹ̀ níwọ̀nba ti tèèyàn Ọlọ́run fúnyàn náà nímọ̀ pé àyàn mọ̀wé níwọ̀nba tèèyàn Ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí. But later ni mo padà mọ̀ pé kádàrá Ọlọ́run nǹkan tọ́lọ́run bá kọ pé ó máa ṣẹlẹ̀. Tó bá yẹ pé àwọn admission yẹn bọ́ sí time yẹn tí mo lọ àwọn school yẹn ó máa dí orin yẹn lọ́wọ́. So bí admission yẹn kò ṣe wá bọ́ sí, mo kàn ṣáà jókòó sínú mọ́tò lọ́jọ́ yẹn. Mo kàn ṣáà ìmísí yẹn kàn ṣáà wá pé Ọlọ́run ní kinní kan pa. Mo dẹ̀ mú pen mo ṣe ń kọ nìyẹn. Mo gbé lọ fún mọ́mísì mi lọ́jọ́ yẹn pé ẹ wo orin sí mo kàn ní ṣé lórin làwọn ni? Ẹni no civil servant ni mọ́mísì mi, bọ̀ bàbá mi àwọn ni chief imam Ìlọrin Ògùn. So wọ́n dẹ̀ máa ń tọ́ bá ṣe sermon tọ̀tọ̀ ẹ̀mọ̀ tá a mọ̀ sí wáàsí. Tọ́ bá ti ṣe tán ní mosque lọ́jọ́ Friday wọ́n máa ń dá wákà, wọ́n tún máa fi wákà because wọ́n believe pé ṣe mọ̀ pé irú orin tá à ń kọ ń sìn kó ṣe gbogbo ayé ló lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì téèyàn bá tún fi orin téèyàn bá tún fi ṣe ìṣítí fún níbi orin yẹn ó lè tún ní interest sí orin pé tí ò bá gbọ́ ní ọ̀rọ̀ téèyàn bá fi kọ orin agbọ̀ lórin. Orin sì máa ń dùn máwọn èèyàn. Bẹ́ẹ̀ni so wọ́n máa ń dá wákà yẹn tó bá ti ṣe kíní máa ní ẹ̀san Ọlọ́run kúnlẹ̀ dé kó wá, ẹ̀san Ọlọ́run kúnlẹ̀ dé kó wá, ohun ẹ̀dá bá ṣe lẹ̀dá padà rábọ̀, ẹ̀san Ọlọ́run kúnlẹ̀ dé kó wá. So ara wákà ó pọ̀ tó máa ń dá ọ̀bọ̀ ara wákà ó máa ń dá wákà tí ó ti yẹ yín bẹ́ẹ̀ ní ìyẹn bàbá mi. Ká máa fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ lọ sọ́dọ̀ mọ́mì. Bẹ́ẹ̀ni. Kí ni wàá sọ? Àti mo gbé lọ sọ́dọ̀ ni kí ló dé ṣé nǹkan tí mo rán ẹ nìyẹn? In fact ọ̀rọ̀ yẹn ó máa ń fọ́ nísìnyí gan pé ṣé nǹkan tí mo rán ẹ nìyẹn ìwọ tí mo fẹ́ kó ṣe lọ ó mọ̀ pé mo fẹ́ kí lọ́ọ̀yà kó tiẹ̀ wù níran mi kó ṣe kinní kan. Gbà tó ṣàṣe àwọn àwò pé later náà tún wá padà jókòó wọ́n dẹ̀ jẹ́ mọ́mísì mi jẹ́yàn tó yẹ pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run gan, wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú ètò Allah. Wọ́n wá wò pé ọmọ tí mo fẹ́ kó lọ read law tó dẹ̀ tún wá tí inspiration wá tí talent yìí wá definitely ó ní nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣe nínú ayé ẹ̀. Àtìgbà yẹn mo ṣe support mi nìyẹn, wọ́n support mi, dad mi support mi, mom mi gbogbo àwọn family mi wọ́n support mi. Alhamdulilayi rabbil alamin. Ẹ̀rí èèyàn kan tó máa sọ pé bóyá nínú àná ń kọ nínú àwọn èèyàn ẹ̀rí. Ó wà rẹpẹtẹ pé kíní kan kíní later tó bá padà rí wọn á mọ̀ pé kò ṣe pé bóyá èèyàn kọ̀ àyọjúràn kọ̀ iṣẹ́ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ṣe àpẹ́ lómi wà tó yẹ pé iṣẹ́ tá à ń ṣe á kọ̀ wò pé lágbájá ń ṣe nǹkan báyìí èmi náà fẹ́ ṣe nǹkan tí ìmísí Ọlọ́run nǹkan tí ìfẹ́ Ọlọ́run ọba ni. So nǹkan tó bá dẹ̀ ti jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni Ọlọ́run máa gbárùkù ti yàn composition yẹn everything gbogbo ẹ̀ máa balance.
táwa lọ̀gá yín yàtọ̀ sí pé ẹ wà nínú mọ́tò ńjọ́ yẹn kọ sílẹ̀ nígbà tí mìsí yẹn wá tá lé ọ̀gá yín gan. nídìí iṣẹ́ orin yìí mi ò ní ọ̀gá tí mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ṣe understand mi ò ní ọ̀gá tí mo lọ síbẹ̀ pé ẹ kọ́ mi níṣẹ́ dóò mo láwọn aṣíwájú rẹpẹtẹ tó ń ṣe dáadáa ṣe pé tó bá ní àyàn máa láwọn aṣíwájú tó ṣáájú èèyàn téèyàn wá àwòkọ́ṣe bọ̀ mi ò kọ́ṣẹ́ lọ́ndà anybody ọlọ́run lọ̀gá mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn kankan bó ṣe wá lọ́jọ́ yẹn mi sí yẹn ọlọ́run kọ́ gbé wá in fact first album mi a lot of people sọ pé lẹ́ni tí òkè lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ orin ló kọrú orin yìí ẹlòmíì kan tó ti ń kọrin láti bí 10 years bóyá ló lè kọrú nǹkan bẹ́ẹ̀ mo wá sọ fún ọlọ́run náà ní agbára mi kọ́ so láti lẹ̀ mi ìkọ́ṣẹ́ lọ́dọ̀ anybody tó jẹ́ kìíní nǹkan láwọn. àwọn wo lẹ wá ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. wọ́n pọ̀ wọ́n pọ̀. ẹ lè sọ bí mélòó kan. so ara wọn irú bàbá wa Alhaji Wasiu Asidik ìyá wa Alhaja Hafsat Asidik irú sista mi Alhaja Amina Babalọlá Ọmọtáyébí so ara àwọn àwòkọ́ṣe wa nínú olórin Islam nìyẹn tó ń ṣe dáadáa àtàwọn tó tún kù tó ń ṣe dáadáa tí mi lè dárúkọ tán so gbogbo àwọn èèyàn ni kọ́lọ́run kó túbọ̀ jẹ́ kán pẹ́ fún wa agbára Ọlọ́run ibi tó ti ga dé kán má ṣubú àwa náà ta tún wò wọ́n tá à ń ṣe káwa náà ká ga lágbára Ọlọ́run àtàwọn tó tún wà wá náà lẹ́yìn o kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ga. Tọ́ láti bí ọdún 12 tẹ́ ẹ sọ yìí wọ́n kàn ń dún yìn gbogbo ẹ̀ kàn ń bọ́ sí i náà ni kò sígbà tí ìpèníjà kan wáyé ṣé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ because ṣe rí ilé ayé yìí wọ́n ní ẹni tó bá máa ga ẹsẹ̀ máa ti rin kò sí ẹni náà gbogbo àwọn tó jẹ́ prophet gan-an tó yẹ pọ́n tún mọ Ọlọ́run jù wá lójú wọ́n ń rí tẹ bá dẹ̀ rí gbogbo àwọn tó ga nínú ayé kò sẹ́ni tó tẹ máa rí tí ò ní sọ àwọn challenges tó rí in one way or the other kò sẹ́ni náà so ó wà rẹpẹtẹ mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn Adípèlé but kéèyàn kan mention díẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ bíi pé láti tún lè fi jẹ́ kí àwọn èèyàn tí ó bá tún tó wà ní line yìí kọ́ mọ̀ pé kò sí ẹni tó jú ẹ̀ òkè ń rí kọ́ má relent so ṣé ọjọ́ ta máa lọ sí show tẹ́ pé àwọn boys iye tó bá fún wọn kò sí bó ṣe ọ máa fẹ́ ba mọ́tò jẹ́ wọn ò ní jẹ́ kéèyàn lọ èmi lè táyà èèyàn wọ́n máa misbehave síyàn mélòó àbígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó yẹ pé based on marketing strategy kò sí marketer ìwọ ló máa fowó ẹ lọ sí studio wàá fowó ẹ ya fídíò tó bá tún wá fowó ẹ ya tán wàá tún wá fún wọn tó bá tún tà èmi ò tún ní fún ẹ lówó tó yẹ pé èèyàn máa wò pé ṣé mo ò ní padà báyìí tí ọkọ ti máa wò pé ó ní alágbẹ̀dẹ tó ń luri lójú kan ó ní nǹkan tó fẹ́ mú pé jẹ́ kí n ṣáà má jẹ́ kí n relent jẹ́ kí n stay focused so títí tọ́lọ̀ dẹ̀ ṣe wá alihamudulilayi ń sìn báyìí ọlọ́run ṣe nígbà yẹn mind mi ṣèkì gan pé ládùúrú owó tí mo ná yìí wàá tún fowó ṣe gbogbo ẹ̀ mo tún máa kó fún wọn pé máa kówó fún wọn gbà míì gbogbo ẹ̀ á ṣàṣe n ò ní fúnyàn lówó n ò ní ṣe tó yẹ pé tó bá yẹ pé èèyàn tí ò nígbàgbọ́ nú ọlọ́run ó máa padà bọ̀ alihamudulilayi today ọlọ́run ṣeun mo dúpẹ́ fọlọ́run because gbogbo ìpèníjà yẹn ó ti di àfisẹ́yìn àti dúpẹ́ fọlọ́run ọba ibi tí ó dé dúró kọ́lọ́run má jẹ́ kó takú síbẹ̀ kọ́lọ́run kó túbọ̀ máa mú mi tẹ̀síwájú àti gbogbo wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin míì wọ́n sábà máa ń sápamọ́ wọn ìfẹ́ káwọn èèyàn mọ̀ bí tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ̀yin ẹgbẹ́ dání báyìí gidi ni lójú méjì kódà ẹ̀ tún fi kọrin kí ló fà á. ẹ mọ̀ ọ́ ní òbòlò wàtò ní mí náà lè mọ̀ ọ́n wọ́n ní ká fẹ́ràn ìlú wa ara ẹ̀sìn ara ìgbàgbọ́ ni so ẹni tó bá fẹ́ ràn ìlú ẹ̀ gan ó lóore inú púpọ̀ so ìlú mi mo kò sí anywhere mo máa ń gbé sórí ni pé ìlú mi ò ìlà ọ̀ràngún o mo máa ń jẹ́ kí anybody mọ̀ pé ìlú mi because mo mọ̀ pé téèyàn bá fẹ́ràn ìlú èèyàn ó ní ládá nínú so nǹkan tó fà á ní bẹ́ẹ̀ ni. tọ́ ẹ ṣeun nígbà tí ẹ ti wá ń kọrin yìí tí ẹ ti ń kọrin yìí ìjọ́ wo nínú yín dùn jùlọ tẹ́ ò pé níṣẹ́ orin ẹ wò á ṣe lọ́jọ́ kú ni kódà bàbá tó táyé wá àtúnṣe. ọjọ́ tí inú mi dùn jù látìgbà tí mo ti ń ṣe pé gbogbo wàhálà lé ní pé kinní kan pé láti jẹ́ èèyàn tọ́lọ̀ wá ní kí n rí àǹfààní pé kí n lọ sí Mẹ́kà
pé àìṣe orin máa gbé mi lọ sí ìlú Mẹ́kà á sọ mí dàlájà in fact inú mi dùn jù ní ọjọ́ yẹn tán bá gun ẹṣin nínú mi lọ́jọ́ yẹn kò lè ever kọsẹ̀ because inú mi dùn pé lémi náà àṣẹ tó rí bá pẹ́ nílẹ̀ ó máa dire pé alhamdulilayi rabbil alamin because nídìí iṣẹ́ wa yìí oore pọ̀ tọ́lọ̀ máa ń ṣe fẹ́rú ẹ̀ nídìí ẹ̀ but lára oore tínú wa máa ń dùn sí gẹ́gẹ́ bí olórin Islam ni pé ká lọ ṣe hajj torí pé ó wà lára òpó ẹ̀sìn wa ẹ mọ̀ a ní 5 pillars of Islam so ó wà lára ó ní last one so tọ́lọ̀ bá ní kó lórin Islam kó ríru àǹfààní bẹ́ẹ̀ yẹn irú privilege yẹn tí ò ṣe ọmọdé owó pé ìwọ náà ó yá lọ sí hajj o kó lọ ṣe nǹkan inú mi dùn gan lọ́jọ́ yẹn inú mi dùn so àwọn míì náà tún àwọn oore míì náà tún gùn lẹ́yìn ẹ̀ o bọ̀ pọ́jú àkọ́kọ́ tínú mi máa kọ́kọ́ dùn nídìí iṣẹ́ ọjọ́ yẹn ni. ṣé ìjọ tán kọ́kọ́ play orin yín lórí rédíò ṣe lè rántí ẹ̀? ó ti pẹ́ ó ti pẹ́ Ọlọ́run ni. báwo ni inú ṣe wá dùn? inú mi dùn gan àwọn èèyàn náà kọ́kọ́ ń gbọ́ pé wọ́n lórí mi lórí rédíò àwọn gbọ́ kíní kan àbúdá in fact mo ní station wo kíní kan ẹlòmíì á tún rí mi àwọn lórí kíní kan inú àwọn dúró kíní kan àwọn gbọ́ ọmọ imam kíní inú mi wá dùn lọ́jọ́ ẹ pé alhamdulilayi rabbil alamin Ọlọ́run ṣeun inú mi dùn ó dùn dénú ó dùn dákíyẹmí ara pé alhamdulilayi pé èmi náà mo ti ń move Ọlọ́run ti ń ṣe ìyanu. kí ló tó jẹ́ pé orin Islam lẹ́ ń kọ ẹ wò pé ẹ kọ bí Dadakúàdà Ṣẹ̀nwẹ̀lẹ̀ fújì àtàwọn orin mi bẹ́ẹ̀. nǹkan tó fà á ni pé ilé téèyàn bá ti wá dó àwọn míì tó ń kọrú ẹ̀ náà ẹlòmíì muslim ẹlòmíì christian ni but bàbá tèmi chief imam ni wọ́n so ọmọ imam tí mo jẹ́ yẹn pẹ̀lú ìmọ̀ Islam tọ́lọ́run ní kó wà ní ara mi ó jẹ́ kí n wò pé at least tí bàbá tó bá ń fi ọ̀rọ̀ ṣe wáàsí tẹ́mi ọmọ náà bá ń fi orin ṣe ìṣítí gẹ́gẹ́ bíi pé olórin Islam gẹ́gẹ́ bíi pé bàbá ń fi ọ̀rọ̀ ṣe wáàsí ọmọ náà ń fi orin ṣe ìṣítí ṣe understand bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ẹ̀ ó máa ṣe iṣẹ́ bàbá mi náà ni because bàbá mi ń ṣe wáàsí èmi náà nínú orin mi kò sẹ́ni tó máa gbọ́ orin mi tí ò ní rí ẹ̀kọ́ kan bẹ̀ because gbogbo orin mi ló máa ń nítumọ̀ mi kàn kí n dédé kọrin màá kọrin tó yẹ pé anybody tó bá gbọ́ tó bá yẹ pé Ọlọ́run ni mo praise ńbẹ̀ àwọn ìkìmí ọ̀rọ̀ tó bá jẹ́ advice ni mo fún àwọn èèyàn ńbẹ̀ àwọn èèyàn máa rí mú ẹ̀kọ́ ńbẹ̀ tó dẹ̀ máa lapa lára àwọn èèyàn tó bá farabalẹ̀ gbọ́ so nǹkan tí ó bì nìyẹn pé bàbá mi wọ́n ń ṣe wáàsí òkè mi náà èmi náà tún dúró gẹ́gẹ́ bí oníwáàsí bọ̀ ọ̀nà orin lèmi wá gbà bẹ́ẹ̀ ni ọ̀nà Islam náà dẹ̀ ni mo lè ti ṣerú nǹkan bẹ́ẹ̀ because kò sẹ́ni tó máa ẹni tí ò bá kọrin Islam sí kò sí bá ṣe fẹ́ máa quote alukurian kò sí bá ṣe fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ sílẹ̀ fún àwa umma pé ká fi tún bára wa sọ̀rọ̀ ọ̀nà orin Islam náà ni ó lè gbà rọrùn so ibi tí bàbá èèyàn bá dẹ̀ tẹ̀sí náà ni èèyàn máa ń tẹ̀sí so bó ṣe jẹ́ nìyẹn olóòtú. tọ ẹ ṣeun orin tẹ́ ń kọ yìí bí ìgbà wo lẹ ń wò pé bóyá kàn fi kọ́dà. wọ́n máa ń sọ nǹkan kan wá ní àkíkú nìrùn àgbàkú láwẹ̀ ṣẹ́rọ̀rìn Islam yìí ó ti di ẹ̀jẹ̀ ó ti di bárakú ṣé ó ti yé yín bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ ká kánjú kú orin Islam yìí àní ṣàárẹ̀ lágbára Ọlọ́run orin Islam yìí àkọ́dọ́jọ́ alẹ́ ni o lágbára Ọlọ́run gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ tí màá ṣe fi sílẹ̀ láburú ni Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ so àkọ́dọ́jọ́ alẹ́ ni àkọ́torí ó jẹ́ nǹkan tó yẹ pé mo máa ń rí happiness nínú ẹ̀ mo máa ń rí iṣẹ́ mọ̀ ẹlòmíì wà tó yẹ pé agẹ́ mo ṣe sọ́lẹ̀ ẹ̀kọ́ agídí ló fi ń ṣe ẹnìkan ṣe ló fi ń ṣe nǹkan tó yẹ pé ẹlòmíì owó sì ló wá débẹ̀ owó dẹ̀ ló wá débẹ̀ bọ̀ nǹkan tó yẹ pé mo máa ń rí happiness nínú ẹ̀ because nínú orin mi mo tún rí wáàsí ṣe fáwọn èèyàn there was a day tí máa kọ́ pè mí Christian gan ni máa yín ó ní orin yẹn tá ń tọ́lọ̀ tí mo kọ ó ní orin yẹn in fact alájẹ́ ẹ ṣe gan mo ní ìdí mọ̀ láti Èkìtì náà ti pè mí láwọn gbọ́ lórí rédíò ní ìyàwó àwọn tó burú tó yẹ pé ó máa ń ṣèpáǹlé nínú ilé láti pàṣẹ orin yẹn ó dẹ̀ calm pé in fact fún díẹ̀ èyí àwọn fẹ́ get mọ́ kí n jọ báwo làwọn ṣe máa get
mọ̀ pé because ó kópa rere nínú ìgbéyàwó àwọn so ó wá jẹ́ ìwúrí fún mi inú mi wá dùn pé alhamdulilayi rabbil alamin. ọ̀dà ẹ jẹ́ kí mi náà bá yín fi kún bí tẹ́ ẹ bá dé yẹn mo rántí ìgbà kan tí mo wà ní rédíò kan ní ìpínlẹ̀ Èkó ápìlẹ̀ orin yín yẹn jọ yẹn ní GM wa bá wọlé ta ló kọrin náà àwọn ní Mufliyat Alhaja Mufliyat mo jèrè mà ní ọmọ ìmáàmù orin yẹn àwọn kan gbọ́ láti mọ́tò bá wọn ṣe wọlé orin yẹn mà dáa o ìyẹn ní ẹnìkejì wọ́n lè máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́ni tí wọ́n lè máa wò wá báyìí lásìkò táwọn Alhaja Adéọlá Owólabí lórúkọ wọn jẹ́ lásìgbà yẹn báyìí kódà ìgbà mi máa kàn dérí níjọ́ ọjọ́ Jímọ̀ tó bá ti wà ní duty báyìí máa ṣá orin yẹn sí ni màá tún máa wò ó pọ̀ o ẹ̀yin ti Alhaja Mufliyat rèé o ìyẹn fi hàn wípé nǹkan kan wà nínú ẹ̀ òkè lẹ́wà máa lọ ní jábọ́ láíláí ní jábọ́ láíláí tọ́ níbi tọ́rọ̀ wá dé ká wá sọ pé ẹ̀kọ́ rin orin Islam yìí ǹjẹ́ ó ní iṣẹ́ kan tẹ́yìn tí ń rò pé ẹ bá ṣe lọ́kàn ara yín tẹ́lẹ̀. Gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ǹkan àwọn òbí mi lọ́ọ̀nà fẹ́ kí n read so mo ti máa láti kékeré èmi gangan ó máa ń wù mí pé lọ wàláì ni mo ṣe mọ̀ pé gbogbo ètò láyé gbogbo ìgbésẹ̀ ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run ló wà tó bá plan kó fẹ́ ṣe nǹkan kan tí èròǹgbà tiẹ̀ tó bá yàtọ̀ sí nǹkan tọ́lọ́run plan fún ẹ tọ́lọ́run ló máa ṣe so èmi náà máa ń sọ láti kékeré mi pé màá di lọ́ọ̀yà màá ṣe kíníkan nígbà tí Allah dẹ̀ sọ pé ọ̀nà orin yìí ni iṣẹ́ orin ni màá ṣe jẹun Ọlọ́run dẹ̀ ní kí n so tí mi bá ká ní mo kọrin lọ́ọ̀yà ni kò bá wù mí kí n jẹ́. báwo lẹ ṣe wá ń kó pẹ̀lú àwọn fans yín jákèjádò àgbáyé pàápàá àwọn fans yín ọkùnrin. ilé ọ̀rẹ́ ọ̀rẹ́ olórin wa yìí wọ́n ti ẹ̀ tún wá rẹwà. ìyẹn máa wà Ọlọ́run má jẹ́ kí ẹwà wa kó bàjẹ́ má dẹ̀ jẹ́ ká yẹ wà bàjẹ́ bọ̀ èèyàn lèèyàn kò gbọ́dọ̀ jẹ́ kó rí èèyàn pé because orin tí èèyàn bá ń kọ ó yẹ kó máa ní impact kó máa lapa lára èèyàn àwa la máa kọrin pé ká má ṣe ṣìnà o ká má rìnrìn kúrin o ká má hùwàkúwà o ká má kẹgbẹ́kẹgbẹ́ tó ló ń bà wà rere jẹ́ so ẹni tó bá ti jó lórin Islam tó dẹ̀ mọ nǹkan tí ò ṣe pé bóyá àròsọ tó yẹ pé nǹkan tó ń kọ ó mọ̀ túmọ̀ ẹ̀ tí ò ṣe pé bóyá ó ń compose fún yàn because wọ́n máa ń compose fáwọn ẹlòmíì wọ́n máa ń compose fẹ́lòmíì. ta ló wá ń compose fún yín. Ọlọ́run ni o Ọlọ́run ìmísí yẹn tó bá ti gbé wá báyìí látọ̀run ló ti máa ń wá tó Ọlọ́run máa dẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run bá ṣe gbé wá so téèyàn bá ti tó yẹ pé yàn ní ìmọ̀ ẹ̀kọ́ Islam ẹ̀kọ́ Al-Qur'an so wàá mọ̀ pé kò sí ìfẹ́ làwọn ọkùnrin tó bá ń ṣe alájà kìnnìkan kò ṣe pé bóyá kéèyàn lè jùmọ̀ wọn kó ìfẹ́ náà ní kó dislike bó ṣe any limitation kò ṣe pé bóyá tó bá ti fẹ́ di pé ó ti fẹ́ kọjá ó ti fẹ́ máa ṣe nǹkan tí ò yẹ kéèyàn ṣe èèyàn máa jẹ́ kó mọ̀ pé èèyàn kì í ṣe oníranù so ó dẹ̀ máa ẹni tó bá dẹ̀ ti ní ọkọ kò tún ní àlè so bó ṣe wà ní. ẹ ṣeun kódà àwọn bo ni wọ́n ti lè rí orin yín tí wọ́n ti lè gbé download ẹ̀ ní bóyá láti lọ gbọ́ ni àwọn bo gangan ni torí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé á ti máa rọ́pọ̀ tó fẹ́ gbọ́ àwọn orin yẹn. Ó wà lórí gbogbo digital platforms mo ṣe release kan sórí ẹ̀ ó ṣe wà lórí digital platforms gbogbo digital platforms ìgbà èyí tí èmi Alhaja Mujire ọmọ ìmáàmù àti Alhaji Sauty Arẹwà jọ ṣe so lórí Audiomack náà máa rí gbogbo àwọn orin mi download ó wà lórí Audiomack so tó bá wọ YouTube mi náà Mujire TV so wọ́n máa rí àwọn iṣẹ́ mi náà bẹ́ẹ̀. kódà tó bá wọn fi tó bí ọdún 5 sásìkò yìí ibo ni ẹ ń fojú sùn pé kẹ́ ẹ ti wà. mo fẹ́ k'Ọlọ́run kó ti gbé mi ga gan nídìí iṣẹ́ yìí kó ti gbé mi ga ibi tí àwọn èèyàn mọ̀ mí dé kan ti mọ̀ mí ju bẹ́ẹ̀ lọ kí orin mi kó dẹ̀ ti ṣàǹfààní nínú ayé ọ̀pọ̀lọpọ̀ kó ti ṣàǹfààní rẹpẹtẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó wù mí nìyẹn. tó wù mí nìyẹn tọ ẹ ṣeun lásìkò tá a wá dé yìí ọ̀pọ̀ ẹlòmíì lè máa wò pé àwọn ti fẹ́ pè yín síbi ètò àwọn kan irú àwọn ètò wo lẹ máa ń lọ ìwúlẹ̀ kí n lọ bóyá kẹ́ ẹ ṣàlàyé fáwọn tó wù yín. ètò tí mo máa ń lọ pọ̀ o tó bá pè wá sí final burial à ń lọ síbẹ̀ wedding anniversary birthday naming so kò sí nǹkan tó jẹ́ ayẹyẹ dáadáa tó pè wá sí
tí a kì í gbéra láti lọ bẹ̀. So àwọn ìlú wo dẹ̀ lẹ̀ kí ń dé? kò sí o, kò síbi tán pè mí sí tá à ní lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò dẹ̀ sí àwọn ìlú tá à tí ì dé náà. Àwọn èyí tá à dẹ̀ tí ì dé náà tó bá pè wá síbẹ̀ à ń lọ náà ní èmi àtàwọn boys mi. ṣé ẹ lè dárúkọ díẹ̀ lára àwọn ìlú tẹ́ ti dé? Àhópọ̀ àwọn state mo ti dé: Lagos State, Ogun State, Èkìtì, Ọ̀ṣun, níbi tí mo wà, nílùú tí mo wà, ní state tí mo wà náà, káàkiri Kwara State, everywhere. So àti débẹ̀. Abuja, alhamdulilayi rabbil alamin. Àdúpẹ́ fọ́lọ́run. Ọ̀dà, báwo wá náà ṣe lè kàn sí yín láti bá yín ní gbólóhùn? Wọ́n lè kàn sí mi via my social media handles. So lórí Facebook, Alhaja Mujire Ọmọ Imam. Lórí TikTok, Alhaja Mujire Ọmọ Imam 1. Tó bá ti send DM, máa reply. So ní Instagram náà, Alhaja Mujire _1. Nọ́mbà mi náà ṣé kí n. Ẹ fi síta. 08065524207. 08065524207. WhatsApp number mi 08125185285. Lẹ́ẹ̀kan sí 08125185285. Ni wọ́n á pè yín sí. Àwọn èèyàn kan nílò àmọ̀ràn torí ẹni tó bá ti ní ìrírí dẹ̀ làgbà. Kí lámọ̀ràn tẹ́ lè fáwọn tó ń bọ̀ lẹ́nu iṣẹ́ yòówù tí wọ́n bá yàn láàyò? Kí lámọ̀ràn tẹ́ fẹ́ fáwọn òbí náà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Àmọ̀ràn tí mo lè fún gbogbo àwọn tí ó ń bọ̀ lẹ́yìn tíṣẹ́ ìdẹ́ ń wù láti ṣe ò ní pé tán bá ti bẹ̀rẹ̀ kán má relent. Kò sí ẹni tó máa ga láyé tí ò ní bá bí àwọn adínàgbò òkúta pàdé lọ́nà. So kán má wò pé bóyá kíní kan ìgbà tó ti dúró fún àwọn gẹ́gẹ́ bí gbèdéke àwọn máa dúró bẹ́ẹ̀. No, kán má relent, kán ṣàwà focus, kán máa tiraka. Because ọjọ́ tí abímọ náà kọ́ lọmọ ń gùn, lọmọ dẹ̀ ń rìn. So kán ní sùúrù, kán dẹ̀ máa gbàdúrà. Because gbogbo tá a bá ń ṣe láyè ká fi Ọlọ́run ká fi ṣàkọ́kọ́, ká fi síwájú ohun gbogbo. Nínú ìgbìyànjú wọn, nínú ìlàkàkà wọn, kán máa gbàdúrà dáadáa with perseverance, persistency àti prayer. Ọlọ́run máa gbé wọn débi tí wọ́n fẹ́ dé láyé. Ọ̀dà, ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i fáwọn tó ń wò yín. Ẹ dẹ̀ tún lè ju lára àwọn orin yẹn sílẹ̀ ká tó hàn. Mujire Ọmọ Imam lórúkọ tèmi ń jẹ́. Kíkẹ́ Olóbùrò Mufuliyatu kò jọ tẹ̀yẹkẹ́yẹ ó ti ṣú ọjù. Èmi Mujire Ọlọ́run àrèrè ọmọ Ìmáàmù rè nílùú Ìlà Ọ̀ràngún. Àwa ò kí ń kóra dé o tó bá ti jẹ́ torin nílé agodo ẹ̀rùkẹ́ kò lè bá mi Mufuliyatu orin tí dẹ̀jẹ̀ di bárakú o tí mo bá sùn tí mo bá jí o orin ni. Èmi pẹ̀lú Saoti Ají Arẹwà ọ̀gbọ́n bàbá máa búba bírí láyé yìí o. Àkókò dúró dé nìkan ìgbà kan ò láyé igbó tó bá jẹ́wọ́ lòlò ní májò ní lájẹ tán. Má jẹ́ lájẹ tán o. Bẹ́ẹ̀ ni ìgbà tèmi àtàlájì Saoti jọ ṣe inú ẹ̀ láti extract ni. Wọ́n á dẹ̀ rí lórí àwọn media handles gbogbo, social media handles gbogbo. Ọ̀dà, ẹ ṣeun. Ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Alhaja Mufuliyat Kọ́láwọlé tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Mujire Ọmọ Imam. Tọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáyé, mo mọ̀ wípé ẹ̀yin náà ti gbádùn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe yẹn. Kí nìdí? Èmi fúnra mi gbádùn ẹ̀. Kí sì nìdí? Ìdí ni wípé nínú àwọn orin wọn tí wọ́n ń kọ, ọ̀pọ̀ àwọn tó bá ti máa ń gbọ́ yóò ti máa yé wọn. Nínú díẹ̀ tẹ́ra rí yìí, á dáa kẹ́ lọ sí àwọn social media handle wọn níbi tí ẹ ti láǹfààní láti gbọ́ gan lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin fẹ́ ṣègbéyàwó, ẹ fẹ́ ṣòkú àgbà, ẹ fẹ́ ṣọjọ́ bí ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe, ẹ ké sí wọn. Ìrọ̀rùn báyìí ló bá dé. Àbí bó lẹ́ẹ̀kí ń lọ, wọ́n ti sọ lẹ́ẹ̀kan, wọ́n ní kò sí. Kódà bó jẹ́ Amẹ́ríkà ni wọ́n ń lọ́nà, bó jẹ́ UK wọ́n ń lọ́nà. Tọ́ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yẹn. Já mi ìròyìn ní comment section yẹn gangan. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi.
Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wo lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ dákun máa yọwọ́ lọ́rọ̀ bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o. Orin yẹn náà dẹ̀ ń jẹ báyìí o. Orin yẹn làwọn èèyàn dẹ̀ ń gbádùn náà dẹ̀ ń jó sí o. Ó kèmí náà lára o kódà mo páàkì ta ìsíwò bọ́ọ̀lẹ̀ pé kèmí náà kí n kọ́ fa ibùsórí rẹ̀ ni o. Ṣé ń gbádùn rẹ̀? Orin Alani Nightingale nìyẹn. Alani Nightingale ṣẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ kò bá igbó ẹ̀ lágbádùn rẹ̀. Alani Nightingale ó wà lórí YouTube àti dédé bọ́n ti ń dáńlóòdù orin pátápátá. Orin Alani Nightingale ó wà níbẹ̀. Ẹ lọ YouTube ẹ la sáàṣì fún Alani Nightingale ẹ bá níbẹ̀ kẹ́ subscribe kẹ́ má gbádùn orin rẹ̀. Ẹ lọ dédé social media ẹ la subscribe sí Alani Nightingale ẹ follow rẹ̀ ẹ follow Alani Nightingale orin rẹ̀ dá bàbá máa yọwọ́ lọ́rọ̀ dákun máa yọwọ́ jẹ́ kí n má là ṣiṣẹ́ mi lọ. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o. Dákun máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi o. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.